Àlejò lẹ́nu. Wa máa nìyẹn o. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Orúkọ mi ni Abudu Bakari Ọ̀pábàtà of Orugbo. Ọ̀pámbàtà of Orugbo. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ torí àwọn tí èdè yẹn lè má yẹ kí ni oyè Ọ̀pámbàtà yìí. Yóò wà fún Rémìrékè, òun ni atọ́kù Rémìrékè láti wá Rémìrékè òòṣà. Bẹ́ẹ̀ni. Àkíyèsí wípé láti ìgbà tí a ti wà ń bí ẹ mú kí agbo yìí ó dùn. Àwọn bá gbòó ṣe wá lù tó yí kí lẹ̀ ń lò. Ẹgbẹ́ iná ju káwọn èèyàn rí dáadáa kẹ́lẹ́ mọ̀ pé kì í ṣeré. Kí ni à ń pe orúkọ igi pẹ̀lú tẹ́lẹ̀? Apẹpẹ là ń pè. Apẹpẹ. Bẹ́ẹ̀ni. Ọ̀páyè ọ̀parun. Ọ̀parun. Bẹ́ẹ̀ni. Apẹpẹ. Apẹpẹ. Kí wá lorúkọ orin tẹ́ ń kọ pẹ̀lú wọn? Orin tá à ń kọ pẹ̀lú ẹ̀ ní orin Ẹ̀yìbì, orin ìṣẹ̀ṣe. Ẹ̀yìbì. Bẹ́ẹ̀ni. Orin ìṣẹ̀ṣe. Ta máa ń lò fún òòṣà. Òòṣà Ẹ̀yìbì. Òòṣà yẹn náà la gbé jáde. Ó ní àwọn tí wọ́n ń jó ń ṣàfihàn. Bẹ́ẹ̀ni ló ń ṣe àfihàn. Kí ló dúró fún ẹ̀jọ̀? Ó dúró fún ìṣẹ̀ṣe ìlú yìí gẹ́gẹ́ bí àkéréjẹ. Tí anything tó bá máa ṣe ń lu yìí, ó wà fún aláríyá láti dáríyá fún wọn tí inú anybody máa dùn. Wípé nǹkan báyìí ni wọ́n ń ṣe, ìyẹn náà la ṣe mú dání lẹ́nu pé ó ti yá. Àjọ ń lọ ṣe akíyẹ̀yìn lẹ́nu. Akíyẹ̀yìn lórúkọ tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tó bá ṣe pé fún òòṣà Ẹ̀yìbì ni wọ́n ń ṣe. A fi máa ń ṣọdún ni, òun la máa ń ṣe ní Easter by Easter. Lásìkò ọdún àjíǹde. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe bàbá wa, ẹ pẹ̀lú. Ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan. Orúkọ mi ni Abudu Bakari Ọ̀pábàtà Rémìrékè Àgbò Orugbo.